Adájọ́ ní kí wọ́n fún ọmọkùnrin tó bá aṣẹ́wó jà ní koboko níta gbangba. Adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan ní Wuse Zone 6 nílùú Àbújá, Farida Ibrahim, ti ní kí wọ́n lu ọmọkùnrin kan lálùbami lórí ẹ̀sùn pé ó bá aṣẹ́wó jà. Ìṣẹ̀lẹ̀ náà ni ọkùnrin kan tó jẹ́ ajàfọ́tọ̀ ọmọnìyàn Ọmọyẹlé Sowore fi fọ́nrán fídíò kan síta níbi tí wọ́n ti ń dá sẹ̀ríà fún ọmọkùnrin náà ní gbangba wálíà sórí ìkànnì ayélujára ìyẹn X Twitter. Nínú fídíò ọ̀hún ni wọ́n ti ń dá sẹ̀ríà fún ọmọkùnrin náà níbi tó dọ̀bálẹ̀ sí nínú ọgbà ilé-ẹjọ́. Sowore ní ìdájọ́ náà jẹ́ èyí tí kò bójúmu nítorí kò sí ẹ̀rí kankan tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ju pé àwọn ọlọ́pàá sọ fún adájọ́ lọ. Lára àwọn tí wọ́n fèsì sí fídíò ọ̀hún ni ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aṣẹwo Ebuka. Ó ní ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ẹ̀rí tí àwọn ọlọ́pàá máa ń mú wá kì í lẹ́sẹ̀ nílẹ̀, tí ilé-ẹjọ́ sì yẹ kó ṣèwádìí ohun gbogbo fínífíní.